ọmọ Yorùbá wọ́n ti jẹ́wọ́ kábíyèsí Elédùmarè n tó tó ilẹ̀ dánwò ìkọ́nú àwọn tí ìjọba sanwó fún láti mú olóyè Sunday Igboho balẹ̀ ó ti fẹnu ara ẹ̀ jẹ́wọ́ ó ti fẹnu ara ẹ̀ kàbí àjẹ́ mo sọ fún yín kábíyèsí Elédùmarè mo ná lóhùn ò ní rányàn níṣẹ́ kó má ṣíwájú ẹ̀ ìkọ́nú àwọn tí wọ́n sanwó fún tí wọ́n ní kó lu gbogbo ọ̀nà kó make sure pé wọ́n mú Igboho balẹ̀ wọ́n mú bàbá wa Professor Banji Akintoye balẹ̀ àṣírí wọn ti tú o kódà ẹnìyẹn ń kà with regret owó tó fún nísìn á ti lọ tán the furthest part ni pé owó yẹn nísìn ó lè ti fi tó àwọn ọmọ ẹ̀ kábíyèsí Elédùmarè ọlọ́run mà ṣe o tó jẹ́ dalẹ̀ Igboho ẹni tá a dẹ̀ ń sọ yìí náà kò ń ṣe pé ó ní wéètì láàrin wa kódà kò sẹ́ni tó recognize ẹnu wa ṣùgbọ́n àwọn ọ̀tá wọ́n lò ó torí nǹkan tóun náà fẹ́ jẹ torí ebi tó ń pa òun náà nítorí nǹkan tó fẹ́ jẹ àti fake promises tí wọ́n ṣe fún ó gbìyànjú láti dalẹ̀ olóyè Sunday Igboho ó gbìyànjú láti dalẹ̀ bàbá Akintoye ó gbìyànjú láti da ilẹ̀ Yorùbá ṣùgbọ́n lákọ ló bá wa nísìnyí bá ó ti kà ohun tá a máa ń sọ fún yín nìyẹn wípé kò kí ń ṣe gbogbo èèyàn tó bá ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ lẹ máa gba ọ̀rọ̀ ẹ̀ gbọ́ as a matter of fact àwa tá a jẹ́ ti Yorùbá nation gangan original tá a wà pẹ̀lú bàbá wa Dr. Chief Commander Sunday Adeniyi Adeyemo Igboho Òòṣà Bàdámì ẹkùn ọkọ̀ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarírin ká ní àrírin ẹmu ẹkì ẹran bí ọ̀rẹ́ kọ́ mo ti ń sọ̀rọ̀ yìí ó tọ́jọ́ mẹ́ta tí mo máa ń sa olúwa mi pé àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarírin ká ní àrírin ó ní nǹkan tó rọ̀ mọ́ ní ìkọ̀ dédé máa sọ èmi tẹ́rí tí mò ń fojoojúmọ́ praise Igboho tèmi yé mi gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ọ̀rọ̀ ìní yìí ó máa gùn díẹ̀ torí pé mo máa play àwọn evidences fún yín bí arábìnrin yẹn ṣe jẹ́wọ́ bó ṣe jẹ́wọ́ pé ó jẹ́ kí Chief Sunday Igboho ti kú gbogbo àwọn ìwà gbogbo oríṣiríṣi tó ṣe ó ti jẹ́wọ́ ẹ̀ mo wá fi Ọlọ́run ọba bẹ gbogbo èyí tẹ́ ń wà káàkiri àgbáláyé ẹ bá mi pín fídíò yìí ẹ gbé ìrìn àjò ẹ jẹ́ kí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ mọ̀nàmọ́ná tí wọ́n gba àwọn wèrè gbọ́ nígbà yẹn kí wọ́n kò ṣe ní tìrì mọ̀ sọ̀rọ̀ ẹ̀ o honestly speaking níwájú Ọlọ́run àtẹnìyàn mo sì máa dárúkọ ẹni yẹn kódà màá fi more than 10 pictures ẹ̀ hàn yín torí pé a ti make research nípa ẹ̀ a dẹ̀ rí pé nǹkan tí ó tora ẹ̀ ló ń pera ẹ̀ àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé òun fún ara ẹ̀ ti fẹnu ara ẹ̀ jẹ́wọ́ ó ti kà bòròbòrò mo wá fẹ́ jẹ́ kẹ́ pín kí gbogbo ọmọ Yorùbá rí kí wọ́n lè mọ̀ wípé gbogbo àwọn tó ń jáde tó wá ń sọ negative nípa Chief Sunday Igboho they are all paid to assassinate his character wọ́n sanwó fún gbogbo wọn ní láti já wọn wálẹ̀ tó bá possible láti pa wọ́n olóyè Sunday Igboho wá dé rà téèyàn kọ́ máa ra wọ́n mú nígbà tárábìnrin yìí kàtàn mo wá ń gbé títóbi fọ́lọ́run inú mi wá ń dùn wípé mi ò mísẹ̀ mi ò mí kàn débi tí mi ì mí ẹsẹ̀ débi tí màá mí ọkàn inú kan tí mò ń lò láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni mo sì ń lò up till now ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ bàbá olóyè Sunday Igboho ni ẹni tí bá ń tẹ̀lé ni mò ń tẹ̀lé
tí bá tẹ̀lé ẹni tí ó fún mi ní 1 naira tẹ́ni tó fún mi ní 500 million bá wá tí ẹni tí ó lè fún mi ní 1 naira ẹ̀ tó wà lórí òtítọ́ òun ni màá tẹ̀lé. Mi ní tẹ̀lé ẹni tó gbówó wá, owó máa tó èèyàn ló máa kù. Owó táwọn bàbá ńlá bàbá wa gbà, owó tí àwọn bàbá ńlá kú bàbá ẹni tó ń sọ̀rọ̀ yìí gbà tó jẹ́ wípé kò hàn lára àwọn tọ́jọ́ mọ̀ ẹ̀. Now ṣé mọ̀ pé mo sọ fún yín tẹ́ bá rántí dáadáa nígbà tá a fẹ́ lọ ṣe ìsìnkú ìyá Yorùbá tí wọ́n jẹ́ ìyá bàbá wa Olóyè Sunday Igboho tí a mú àkàrà yìí tẹ́ bá rántí dáadáa tí a mú fìlà yìí. Ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n gbé àwọn ìgbésẹ̀ tó lágbára kan ṣùgbọ́n táwa ń jẹ́ kó máa yé gbogbo wọn wípé ẹni tó bá di ẹyẹ níjọ́ yẹn kò ní déèyàn mọ́, ẹni tó bá di eku lásán kò ní di èèyàn mọ́. Ìwọ tó bá di màálù níjọ́ yẹn tí àwọn olórí burúkú ẹgbẹ́ wa ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ń da màálù pé ká lè fi wọlé sí wa lára ẹ̀ ní déèyàn mọ́. Ọ̀rọ̀ gbowó là ń sọ ṣeréṣeré lẹ pé ni eré lẹ pé ẹnìkan ní Olóyè Sunday Igboho ó ṣiṣẹ́ fún Tinubu ni ó ṣe kíníkan ni ó sọ àníkẹ́ bá mi pín fídíò yìí síta. Ó sọ débi ń pé ó ní ó jẹ́ kí President Tinubu kí wọ́n give order kó attack party shift kó attack Chief Sunday Igboho tó bá jẹ́ pé lóòótọ́ ni wọn ò lọ́wọ́ ní bó ṣe fi wọ́n sílẹ̀. Ẹ wo ọ̀rọ̀ yẹn pé tó bá jẹ́ pé wọ́n attack wọn tí wọ́n pa wọ́n òun á believe pé wọ́n ṣe Yorùbá nation lóòótọ́. Ó sọ débi pé ó ní Olóyè Sunday Igboho wọ́n ṣiṣẹ́ fún Governor Adeleke nígbà tí wọ́n wá ṣiṣẹ́ tó ṣe gbogbo nǹkan mẹ́ta ni mo mú wá fún yín ọ̀rọ̀ ẹyọ kan sì lọ́wọ́ ẹni tí mò ń sọ yìí. Now ó ní wọ́n ṣiṣẹ́ f'Adeleke ìyẹn Governor Ọ̀ṣun State. Nígbà tí wọ́n ṣiṣẹ́ fún wọn tán àwọn bọ́ìsì tó wá rán lọ ṣiṣẹ́ yẹn wọn ò fún wọn lówó. Ìgbà tí wọn ò fún wọn lówó tán àwọn yẹn wá jáde wọ́n wá ń jẹ́wọ́. Ẹ bá wa sọ fárábìnrin yìí wípé kó dárúkọ àwọn tí wọ́n sọ fún. Ẹ̀yin náà ẹ wò ẹni tó yọṣẹ́ ṣe tó rán àwọn bọ́ìsì lọ kò wá ní fún wọn lówó tó mọ̀ pàṣírí máa tú ṣe pé ọlọ́pàá irọ́ tó jìnnà sí òdodo ni. Wọ́n ti lo gbogbo ọ̀nà láti pa Olóyè Sunday Igboho ìyẹn àwọn olórí burúkú tí wọ́n fún lówó yìí wọn ò rí dúró. The next thing tí wọ́n wá rò pé àwọn lè ṣe nísìnyí ní pé káwọn bẹ̀rẹ̀ sí ní blackmail defame ṣe gbogbo ẹ̀. Wọ́n ṣe gbogbo yẹn kò pé wọ́n wá padà kàbí àjẹ́. Gbogbo yìí lè máa gbọ́ nǹkan tí wọ́n sọ pátápátá tí ò ní kún ẹyọ kan kọ́lọ́ jẹ́ kí ààyè gbà wá lẹ́yìn. Ọmọ Yorùbá ẹ share fídíò yìí torí pé nǹkan tẹ́ fẹ́ gbọ́ yìí n tó ń gba omijé lójú èèyàn ni. Èmi ò sunkún o torí mi ò wà surprise. Àti ilẹ̀ ẹni yìí lèmi ti mọ̀ pé léyìí Buhari ló rán wá sáàrin wa, àwọn kàbá ni wọ́n rán wá. Mo máa sọ fún yín there are a lot of spies nínú Yorùbá nation táwa náà dẹ́ mọ̀. Ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n padà kan àgbákò èwo ni ò padà jẹ́wọ́ nu wọn. Òun accuse bàbá Akíntóyè òun accuse Chief Sunday Igboho bàbá tiẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ ó sunkúkú ni kí bàbá ẹ̀ tó sunkúkú kò ṣe jáde síta láti wá jà fáwọn ọmọ Yorùbá. Òun sọ pé Chief Sunday Igboho ti di olóṣèlú wọn ò ṣe Yorùbá nation mọ́ wọn ò ṣe kíníkan kìnìkan mọ́ igbá kan mọ́ àwo kan mọ́ kíníkan kìnìkan. Ó dẹ̀ lè wálé láti ìlú òyìnbó tó wà kó wá ṣe kíni kó wá lìdí wa. Gbogbo ẹ̀yin olórí burúkú tí ẹ̀ ń ba Olóyè Sunday Igboho ní orúkọ jẹ́ yìí gbogbo ti jẹ́ tọlọ́run ń tójú Olóyè Igboho rí ojú yín á rí ojú àwọn ọmọ tẹ bá bí á rí ojú àwọn ọkọ tí wọ́n gbé yín sílé tẹnu wọn ò ká yín ojú wọn á rí.
bẹ́ẹ̀ ṣe sọ pé Chief Sunday Igboho ń gbádùn ìgbádùn tí wọ́n gbà yẹn lágbára Ọlọ́run ẹ̀yin àtọmọ yín dórí ìran kẹwàá ojú ààrí times 10 nìkan tó ju olóyè Sunday Igboho nínú movement. Bí ìyá bàbá wa tí wọ́n jẹ́ ìyá ilẹ̀ Yorùbá, ìyá tó jẹ́ pé ìjọ ta bá nu àsíá sókè ó jẹ́ kí ìyá yẹn wà ní àwọn tó máa wà nínú photograph tá bá fẹ́ yà wájú gẹ́gẹ́ bí ìyá ẹni tọ́lọ́run lò fún wa. Movement ló má jẹ́ kí ìyá ikú gbogbo ti ń jẹ́ tọ́lọ́run. Nínú ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí ẹni tó bá sì níyà nínú yín á fò sánlẹ̀ á kú lójú ẹ̀. Ẹ̀yin gan ẹ̀ní jèrè ara yín. Àtẹ̀yìn àtàwọn tó ń grant yín tí wọ́n grant yín ní interview TikTok àti ẹ̀yin àti àwọn tí ẹjọ́ po ẹ̀kọ́ ìbànújẹ́ fún ọmọ Yorùbá gbogbo ti ń jẹ́ tọ́lọ́run òfò ẹ̀ tí yín ló máa jẹ́. Olórí burúkú tó ń sọ̀rọ̀ yìí ó ń sọ àwọn kan dẹ̀ ń damọ́ lẹ́nu lórí TikTok wọ́n ń damọ́ lẹ́nu pé ń tó ń sọ yìí ṣọlẹ́rìí ẹ̀ lọ́wọ́ tẹ́ bá tiẹ̀ rí bó ṣe ń sọ̀rọ̀ bó ṣe ń constitute nuisance ẹ ti mọ̀ pé eléyìí àwọn tó máa ń dà nǹkan rú ni. Ìjọ́ kìíní àná ló jáde sórí platform kan náà àwọn èèyàn wa tó bẹ̀rẹ̀ sí ní sọ owó tó wòrò. Àtìgbà yẹn lèmi ti fẹ́ fún lésì ṣọ̀gbọ́n apá bàtà apàjọjọ wọn díẹ̀. Àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn ni wọ́n dì mí mú. Àwọn tí mi gbọ́dọ̀ sọ pé mi ò gbọ́. Fídíò 4 ni mo record tí mo fẹ́ release. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ dẹ̀ ní àtàbó nílé àtàbó lóde ẹni tó bá tabá kó tún bẹ̀ sí. Yes, ṣé màá ní mi sọ bẹ́ẹ̀ ni? Mo gbé fídíò yẹn wálẹ̀ torí àwọn tó bá mi sọ̀rọ̀ tí mi bá fún ọ lápọ́nlé kò sí ẹni tí mo lè fún lápọ́nlé mọ́. Àti kó tó dìgbà yẹn làwa ti mọ̀ wípé ọ̀dàlẹ̀ òun ni arábìnrin yìí òun là ṣe bá ṣe tá ṣe lé síwájú kò kí ń ṣèwọ ló kúrò ní movement alẹ́ ẹni. Nígbà tá ti rí foul play tí a ti ráwọn ìgbésẹ̀ tó ń gbé tó ń pretend tó ń gbà ẹ́ làwa ti mọ̀ pé lórí burúkú obìnrin ni ẹ́ ò ṣe bá ṣe tí bá bá rẹ ò ní dáa. Màá fi fọ́tò ẹ̀wọ̀n yìí máa fi tọ́kọ ẹ̀wọ̀n yìí. Àwọn ẹbí ẹ̀ ò ṣe wálé láti lóyìnbó tó wà yẹn jẹ́ kó wálé lìdí wà. Tí Chief Sunday Igboho bá ń tàn wọ́n ó dá ìwọ tí ò fẹ́ tàn wá máa bọ̀ nílé kó wá lìdí movement ò ní ṣoríire. Ẹ̀yin abiyamọ ayé o ẹ bẹ̀rẹ̀ sí ní bá mi rọ̀jò èpè fún Yétìkùn. Ẹ bẹ̀rẹ̀ sí ní bá mi rọ̀jò èpè fún ní comment section. Bóyá lè máa wò pé agbẹjọ́ ẹnìkan dá àgbà òṣèkà ni. Nísìnyí mo máa play àwọn bó ṣe jẹ́wọ́ tó jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé òun ti lé pé ó ti lépa ẹ̀mí olóyè Sunday Igboho Ọlọ́run ni ò fi lé lọ́wọ́. Irú àwọn èèyàn báyìí wọn ò yẹ láàrin ọmọ ènìyàn honestly speaking kò dẹ̀ ń ṣẹjọ́ wọn òjò tó rọ̀ ló kẹ́ ẹ lépọ̀ bẹ́ẹ̀ dìyẹ. Kò kí ṣe Yétìkùn nìkan o wọ́n ti fọ́ọ̀mù group ṣèbẹ́rí ọ̀gbẹ́ni kan náà tó jáde tó ń wíwó tó wòrò náà ẹ jẹ́ kí n play lára àwọn kọ́lọ́ni ẹ̀ lè play audio yẹn tán because ó gùn gan-an náà ẹ bá mi tẹ́tí má bá mi ká lọ. kẹ́rí ilé ìkọ́ tí o bá ń rí tó bá ń rí àtúntò máa ń gbọ́ Ìgbòho wọ́n máa fún chẹ́ẹ̀kì orí chẹ́ẹ̀kì ìyẹn lẹ́lẹ̀ kọ́ńtòbíkì tẹ̀lé sọ tẹ́bá láwọn èèyàn kan sọ fún yín anybody lè sọ àtàwọn àtàwọn of course lórí mú sórí tó bá ń kó wa. mo fẹ́ correct ibi bẹ̀yẹ mo fẹ́ correct ibi bẹ̀yẹ. Everything is not about money. ó kọ̀ kọ́ sí Tinubu. Ìgbìmọ̀ struggle yìí jẹ́ wọ́n gbé fún Tinubu. ṣé ń gbọ́. Nítorí pé Tinubu fẹ́ wọlé gbogbo ẹ̀ ó jẹ́ wà òfin. máa gbọ́ o ní wọ́n ba ṣọ́ọ̀bù ìjẹ́ wọ́n gbé fún Tinubu lọ́nà wo ìwọ tó dẹ̀ fẹ́ gbé fún Tinubu wá lìdí wa nàá o lẹ́gbọ̀n ọkùnrin ni o lábúrò ọkùnrin ni
ìwọ fún ara lè wà lídìí wà ìyá Fẹlá obìnrin ni wọ́n. Yes, Mary Slessor obìnrin ni. Kí ló fi ṣeré yìí? Obìnrin nìwọ tó ń pera ẹni Yétìkùn yìí náà jáde kó wá lídìí wa bóyá àwọn ọmọ Yorùbá ò ní tẹ̀lé ẹ ò ní ṣoríire. Èló ni àwọn kàbá fẹ́ fún ẹ tó ti wá rò pé ó lè ná tán? Torí àwa gbá research a dẹ̀ rí pé àwọn ìjọba àná kàbá lọ sanwó fún ẹ láti wá máa ṣe nǹkan tó ń ṣe. Ẹ má gbàgbé o, ẹnujọ́ mẹ́ta ìlà ń gbọ́ gbogbo àwọn ibi tí àwọn àgbààgbà Fúlàní ń lọ lórí pé bí wọ́n ṣe gbọ́dọ̀ mú Chief Sunday Igboho. Ohun tó ń ta obìnrin yìí lára kò kọjá pé wọ́n mú Chief Sunday Igboho. Tẹ bá fojú inú wò mo ti máa pìlẹ̀ fún wa tá a máa farabalẹ̀ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ó ní kí ló dé tí wọ́n àtàkì Chief Sunday Igboho nígbà tó lọ sí ìyá wọn. Can you imagine? Kílé tí ó so definitely ó ń bẹ Ọlọ́run pé kó pa wọ́n sílé nìyẹn. Ó ṣiṣẹ́ fún Tinubu ni wọ́n gbé Yorùbá nation lé Tinubu lọ́wọ́ lọ́nà wo? Chief Sunday Igboho ń bá Tinubu ṣiṣẹ́, òun ni wọ́n ṣí àkáǹtì wọn. Gbogbo àwọn àkáǹtì wọn tó kú tá bá da owó tó wà ní ẹ̀pọ̀ is billions of naira. Wọ́n máa ṣí sílẹ̀. Wọ́n máa sílẹ̀. So èèyàn máa gbowó. Á dẹ̀ jẹ́ kẹ́mi ìyá ẹ̀ bọ́ sórí irọ́ tó ń pa. Ẹ̀gbọ́n wọn Àfà Fatai wọ́n pa wọ́n dọ̀la ọlọ́la yìí kò sí ohun tó tẹ̀yìn ẹ̀yọ. Àdògán wọ́n máa pàdògán wọ́n pa Àdògán ẹni bí ọkàn olóyè Sunday Igboho. Ìyá wọn tó bí wọn sáyé èèyàn níyà méjì bàbá lè pè mẹ́wàá kọ́mọ̀ tó jẹ́ bàbá èèyàn ṣùgbọ́n ìyá èèyàn níyà méjì. So wọ́n torí owó wọ́n á jẹ́ kí róònù pa ìyá wọn. Gbogbo ti jẹ́ tọ́lọ́run Yétìkùn. Ohun tó jáde tó wá sọ yìí Ọlọ́run á jẹ́ kó rárí gbẹ̀yìn ayé ẹ̀. Olóògùn tó bá mọ̀ tí ò bá lọ tètè bẹ̀rẹ̀ sí ní ṣàògùn kò ní bẹ́sikẹ́ fún ẹ. Ìlú òyìnbó tó wà gbogbo ti kọ́lọ́wọ́n wọlá gbogbo ọmọ Yorùbá tí olóyè Sunday Igboho ń jà fún àti bàbá wa Professor Banji Akintoye àti gbogbo àwa tí a mú ẹ̀mí wa ta fi ń jà fún òmìnira. Gbogbo ti ń jẹ́ tọ́lọ́run. Ìlú òyìnbó bó ṣe ń lọ níwá kódà ó tún máa wọ́ọ̀sì fún ẹ tó bá máa padà wá. Gbogbo ti ń jẹ́ tọ́lọ́run. Kí ni ìwọ̀n Yorùbá gbà lọ́wọ́ ẹ̀? Ń tà ń sọ lélẹ́yìí o. Tálàǹgbá ò bá lanu tí ògiri ò bá lanu aláǹgbá ò ní wọbẹ̀. Àwádẹ́fẹ̀ jẹ́ kó dárúkọ àwọn tó wá jẹ́wọ́ tó ní àwọn ni olóyè Igboho wọn lọ iṣẹ́ fún Gọ́vnà Adeleke. Irọ́ tẹ́tí pa ní 2020 tẹ́tí pa tí ó wúlò mọ́. Olórí burúkú ẹ̀ òun wá ó kò fẹ́ popular kò sí wàhálà wà popular. Ṣèbáwa mídíà ti ń sọ̀rọ̀ nípa ẹ nísìn. Wá wo ohun tó máa já túbọ̀ tó ẹ. Wá wo ohun tí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tó máa padà ṣe fún ẹ àti àwọn tí wọ́n tì ẹ́ lẹ́yìn. Gbogbo àwọn tó dẹ̀ ń gbàbọ̀dè fún movement yìí gbogbo ti ń jẹ́ tọ́lọ́run. Wọ́n kú bá já ṣe ń kú tòun tògbóró. Wọ́n tó kó wọ́n lọ sóko wọn ò ní padà. Wọ́n lọ sódò omi á gbé wọn lọ. Wọ́n wọnú oko ẹranko burúkú á pa wọ́n jẹ torí pé ìwọ yìí ò yẹ láàrin ọmọ ènìyàn. Ládùúrù kan tí Chief Sunday Igboho ṣe fúnlẹ̀ Yorùbá, ládùúrù sacrifice Chief Sunday Igboho. Ìyá wọn kú wọ́n wà lẹ́yìn odi. Mo wà nú àwọn squad
tó tẹ̀lé olóyè wọlé. So ohun tèmi mọ̀ lèmi sọ, wíwọlé ta wọlé a wọlé pé ohun tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Ìyẹn èèyàn níyà méjì, ẹ̀mí wa la gbélẹ̀ ta fi wá ṣe pàtí fún, tí a fi wá sin ìyá wa tó jẹ́ ìyá Yorùbá. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́rọ̀ yóò yìí tọ́ ní wọ́n fún ní amnesty jọ mẹ́rin, òpònú ní ẹni. Ibo ló ti gbọ́ kọ́ máa ń fíyàn ní temporary amnesty? Ibo ló ti gbọ́? O wà ń lo òyìnbó, o dòbò bolẹ̀, ọkọ̀ ẹ fa ẹlẹ́pọ̀n nígbà tó ń ò ń jẹ́ nǹkan tó ń ẹ̀. Àwọn fámìlì ẹ̀ ń rí ẹ̀ ń gbà tó bá ń ẹ̀. Chief Sunday Igboho ń play game, àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n play game ni wọ́n lose gbogbo business tí wọ́n ṣe A to Z. Wọ́n play game ni wọ́n wá ká wọn mọ́lé. Olórí burúkú obìnrin ó wà ní àwọn tó dùn, ó wà ní àwọn tó dùn pé olóyè Igboho survive July 1st lágbára Ọlọ́run, lágbàgbọ́ gbígba ọmọ. Ohun tójú olóyè Igboho rí àti wọ́ àtàwọn ọmọ ẹ ojú yán rí times 20 ẹ̀. Gbogbo ti jẹ tọlọ́run àti wọ́ àtàwọn tó ń tì ẹ́ láyà àti àwọn tó ń parọ́ fún ẹ tó rò pò tó lọ ń sọ fún ẹ nípa Chief Sunday Igboho, ẹjọ́ máa pín nínú ìyà ẹni. Ẹni tó interview wọn ní TikTok igan ni mo rí bá wí. Tó gbá kiri wèrè báyìí kó wá máa sọ̀rọ̀ lórí platform òun lórí TikTok. Bó tiẹ̀ jẹ́ pé ẹni yẹn try láti stop ẹ̀, àwọn kọ̀ọ̀kan jẹ́ kó máa yẹ wípé you don't say this when you don't have evidence. Wọ́n ní show evidence, ó bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n ní. Mo tún gbọ́ tó ń sọ fẹ́nìkan bẹ̀, ṣó mọ Sunday Igboho tó mi ni, kò ní dáa fún ẹ. Níbo ló ti mọ olúwa mi? Níbo ló ti mọ̀ wọ́n? Ó kọjá Yorùbá nation yìí ni. And again, tá ń mẹ́kọ̀ọ́lù ẹ lọ́yọ̀ọ́. Tí bólóyè Igboho ṣe ń ṣe tí ò bá tẹ́ ẹ lọ́rùn, okay, o fẹ́ jẹ́ kí a lọ dàlúrú kọ́ wá lébẹ̀ wá terrorist, is that not your plan? Tí ó bá ń ṣe pé ó jẹ́ olórí burúkú obìnrin, bó dẹ̀ ṣe wà ó lè jèrè ara ẹ débi táwọn ọmọ á jèrè ẹ. Torí o ti ṣiṣẹ́, o ti fẹnu kọ́, o ti fẹnu sílẹ̀, o ti fẹsẹ̀ kọ́. Àwọn tó nílé ayé wọ́n á dẹ̀ jẹ́ kó mọ̀ páwọn làwọn wọ́n gbòwó iṣẹ́. Òótọ́ inú ọwọ́ fífún tí olóyè Sunday Igboho ń lò látijọ́ yìí, òun lọ́lọ́run fi ń kó wọn yọ ní ọwọ́ irú ẹ̀yin apààyàn báyìí. Ẹ̀yin paid political character assassinators ẹ pọ̀ gan. Kò ń ṣe ọmọ aṣẹ́wó tó ń pera ẹ̀ níyàwó Abíọ́lá yẹn, kò ń ṣòun nìkan ni wọ́n wà, wọ́n pọ̀ gan. The same woman tó ń sọ̀rọ̀ yìí, ó ti sọ pé òun fẹ́ dá movement tòun lẹ́rìí. Nígbà tí ò work, ó bẹ̀rẹ̀ sí ní bú Chief Sunday Igboho àti bàbá Akíntóyè. Ṣáwọn lọ́ba tiẹ̀ jẹ́ ni? Ṣé àwọn lọ́ba tiẹ̀ jẹ́ ni? Ẹjọ́ ẹ̀dẹ̀ kọ́, òjò tó rọ̀ àgò ló kẹ́yẹ lépọ̀ méjì yẹ. Tí ó bá rí bẹ́ẹ̀, irú ẹ̀wẹ̀wẹ̀ ò ní dánwó ẹ̀wò. Bàbá tó bí bàbá lákù bàbá ẹ, ó kéré sí nǹkan tó sanwó fún ẹ tó wá ṣe. Yes, Mass B lórúkọ tèmi. Ṣó mọ̀ pé èmi jáde fún ẹ rí, wọ́n nì lélẹ́yìí. Èmi dẹ̀ mọ̀ pé ẹranko ni ẹ́, ò ní gbọ́. Àìdẹ̀gbọ́ ẹ òun ló máa jẹ́ kó ṣẹlẹ́yà níwájú gbogbo ayé. Ìyọ̀sí mélòó nínú wọn ló campaign Yorùbá nation lọ́wọ́lọ́wọ́? Òpònú ní olórí burúkú ni kí la wá campaign? Ó ní mélòó nu wa ló campaign Yorùbá nation lọ́wọ́lọ́wọ́? Ó gọ̀, ó fẹnu ọra. Ó ṣe kí ni? Ó gọ̀, ó fẹnu ọra. Ó ti wọlé ọ̀nẹ́rí wọ́n ti kọ́kọ́ campaign wọn. Gbogbo àwọn àgbàṣe sọ̀rọ̀ lọ, wọ́n wá sórí platform, wọ́n lọ report page wa pátápátá.
olórí burúkú ni ẹ́ wọ́n ṣe rìpọ́ọ̀tù péjì tèmi. Ẹ̀yin wo lẹ̀ àwọn wo ló ń sọ̀rọ̀ fún? Are you part of us? You are not part of us. Kò sẹ́ni tó rìpọ́ọ̀tù péjì ẹ̀, àwọn èèyàn ti rí pówó lòun wá ni wọ́n ṣe padà. Ó rí pé ńjọ́ tó ṣe interview tó ń sọ̀rọ̀ ṣàkàṣàkàṣàkàṣàkà, ó rí pé àwọn tí wọ́n ń wù ẹ̀ wọ́n sáré skyrocket view tó rí kò rí níjọ́ yẹn. Ó ti gbàgbé òwe àwọn àgbà, wọ́n ní ọdẹ afífìlà pérín ìjọ kan ló níyì. Tó bá di ìjọ́ kejì, àwọn abiyamọ tó bá rọ́mọ wọn tó ń rìn nítòsí ilé ẹ̀ wọ́n ní kó wájú lọ́wọ́ bá pa ẹran yẹn kúrò mẹ́kọ̀ọ́ má pa ìdànù. Bẹ́ẹ̀ ni iye ọjọ́ kan ni ọjọ́ kan yẹn gan òòtú gbà yìí torí pé ẹ̀tẹ́ ló bá kúrò lórí program tó ṣe ń jọ yẹn, ẹ̀sìn ni. Olóyè Sunday Igboho kì í ṣe ní àrífín, bẹ́ẹ̀ sì rèé wọ́n ń ṣe lébi, ìwọ fún ara ẹ mọ̀. Wèrè ẹ sọ pé ẹni tó bá ń ṣe Yorùbá nation owó ló ń wá kíníkan ó gọ̀. Ṣé ìròrí tí ẹ ló fi ń wo tiwa? Ṣé ọ̀dàlẹ̀ èèyàn tí wọ́n jẹ́ ojú ẹ̀ ló fi ń wò wá? Ó dẹ̀ sì máa dárúkọ àwọn tó ní wọ́n jáde wá jẹ́wọ́ pé lóòótọ́ ni Chief Sunday Igboho rán àwọn, ó sì máa dárúkọ wọn, wọ́n á dẹ̀ mú evidence jáde pé olóyè Igboho rán àwọn lọ bá Gọ́vùnà Adeleke o. Wàá mú ẹ̀rí jáde torí òun sọ bí n kò lẹ́rìí, àfi kò dé jáde kó wá fún wa lẹ́rìí o, torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ orí social media yóò ní gbà wá o. Wá kó máa nídà ti yẹra ní o lórí social media yìí. And again gbọ́ ẹ̀yin èèyàn wa kílẹ̀ ló ń wo irú àwọn èèyàn wọn dọ̀ọ̀dọ̀ báyìí fún, kílẹ̀ ló ń wo àwọn apanijà ayé yìí fún, àwọn tí wọ́n lè gbowó láti máa takò wọn, àwọn tí wọ́n lè gbowó láti fẹ́ bà ohun tí ìwọ̀n wọn gbé dání jẹ́, all in the name of hunger. She's a paid character assassinator. Wọ́n sanwó fún ni àwa mọ̀, ọ̀pọ̀ bẹ́ẹ̀ tó ń fún lówó lóṣooṣù. Ẹ ṣáà máa dàpọ̀ tó ń ṣe irú, kẹ ṣáà máa fà wọ́n sẹ́yìn, ìrọ́dẹ̀ lẹ́pa torí irú yín báyìí láà ṣe announce anything tá a bá fẹ́ ṣe mọ́, tó jẹ́ pé tó bá ti bọ́ sí la máa ń sọ, kò wá tán. Gbogbo wọn ò rí information kankan mọ́, wọn ò mọ bí tá a dé, wọn ò mọ bí tá a ń lọ, kódà wọn ò mọ they have lose access completely torí gbogbo wọn láti lé dànù àti rí wọn tán. We don't see them finish. Àti rí páwọn eléyìí owó ló ń wá. Ṣé mọ̀ pé láwọn voice note ẹ̀kan tó wà ń ta, ṣùgbọ́n àìtí fẹ́ bẹ́ẹ̀ play ẹ̀ nísìn, eléyìí tó sọ yìí ní ká kọ́kọ́ treat. Èmi ò rò pé ó láṣọre lórí ìkọ́ o. I don't think it. I doubt it. Olórí burúkú ni ẹ́. Kí ló tó ń parọ́ báyìí? Wọ́n ti pè yín kẹ́ má sọ pé kẹ́ má tápù Tinubu mọ́ kìnìkan. Wọ́n ṣe pè fún ẹ̀. Ṣé ìjọ kan wà kí má dáwọ́ kọ Tinubu ṣá? Tọ́ba ṣẹ́mi, tọ́ba ṣì nǹkan tó jẹ́ kí n sọ̀rọ̀ máa sọ. Onígbà tí wọ́n ní kẹ́ máa sọ̀rọ̀ nípa Tinubu mọ́, ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Ṣo lásẹ̀sì sáàrin wa ni? You have never been part of us. Àwọn tó ń gbowó lọ́wọ́ wọn, wọ́n lè rò pé wà pẹ̀lú wa. You are never part of us. Yétí Queen, you have never and ever be part of us. Sọ fún mi, ta ló sọ kí gbogbo ayé gbọ́. O ò lè sọ fún mi pé Chief Sunday Igboho lọ́pẹ́ ẹ̀ tó sọ bẹ́ẹ̀ fún ẹ. O ò lè sọ fún gbogbo ayé pé bàbá Akíntóyè ló pé ẹ̀ tó sọ bẹ́ẹ̀ fún ẹ. Wà á gbé confirmation jáde. Ṣóná lórí burúkú ni ẹ ni. Ṣé ń gbọ́?
òun lè ní sọ fún yín nǹkan tó ṣe àbí kò ní yẹn ṣe fà. Ní àkọ́kọ́ ṣe rí nǹkan tí mo jọ ara ti sọ pé Sunday ìgbà yẹn kó tó di pé wọ́n mú yẹn òun lè ní sọ yẹn lẹ́yìn ìgbà tó ti mú ní Kútọ́nù yẹn ní gbogbo wàhálà yẹn ti bẹ́lẹ̀ tó ti wá filẹ̀ Sunday ò ní short Sunday ò ṣe Yorùbá nation mọ́ gbogbo ẹ̀ tó ń sọ sí yẹn pretense ní gbogbo ẹ̀. èyí ò ṣe Yorùbá nation mọ́ ni wọ́n mú lẹ́tà lọ sí down tennis ní ọ̀dọ̀ Prime Minister UK so lẹ́tà tó lọ fún wọn yẹn fún wa Nàìjíríà ni ẹ dúró náà ṣé kò ṣe pé wọ́n máa ní bipolar kí má máa waste time mi o àbí ó ti ń jọ pé wọ́n máa ní bipolar o ó ti ń jọ bẹ́ẹ̀ o ó ti not even that ó ti ń jọ pé wọ́n máa ní àwọn ọpọlọ like seriously kò ń ṣe gbogbo wèrè ló wọṣọ dọ̀tí kò dẹ̀ kí ń ṣe gbogbo wèrè ni wèrè yẹn máa ń ṣe for 24 hours ẹlòmíì wà á máa ṣe gángangan ẹlòmíì wà á máa jajẹ lẹ́kọ̀ọ̀kan. I think she fell in one of the my thought is she fell in one of it ìkànnú ẹ̀ ni wọ́n wà nínú ẹ̀ she's into one of it torí nǹkan tí ò ṣe process kèrègbòdò ó dàbí kéèyàn lọ mú ṣàánú kó wá lóun fẹ́ tanná sí globe àti kò jọra wọn kò augur well. àwọn bàbá tó rán ẹ níṣẹ́ àwọn kàbá tó ń tẹwó fún ẹ tí wọ́n rán ẹ níṣẹ́ àwọn ni kó jáde wá sọ̀rọ̀ tó bá wò dáadáa wàá rí pé mi máa bí mi tọrọ owó rí lọ́wọ́ ẹ òun lọ́kàn mi ṣe máa ń balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ̀ ń ṣorí burúkú yìí kò gbogbo yín pátápátá ètò zẹ̀ kò sí tó lè sọ pé mo tọrọ owó rí lọ́wọ́ òun tàbí tóun fún mi lówó nu yín I'm always proud of myself. Yeah, I'm always proud of myself. Torí pé ó tẹ́ èmi lọ́rùn kí n sọ fún àwọn ìyá àti bàbá wa ẹ jọ̀ọ́ mo nídìí nǹkan báyìí ju kí wá máa pé ẹ̀yin tí mo mọ̀ pé lórí burúkú ni yín. Ọlọ́run ò jẹ́ aráre tó yẹn. As a matter of fact tó bá jẹ́ àtijẹ́ nìkan ni mo fi Ọlọ́run búra ọkàn mi balẹ̀ tá bá yọ expenses fídíò tí mo ṣe kúrò àti ibi tá à ń sanwó ẹ̀ yìí tá bá yọ kúrò ìdè wáyé. Ọlọ́run ló máa sọ pé kí bàbá wa ọmọdé yẹn mọ kí gbogbo ayé ti mọ̀ pé omi wà láàmú. Imagine tó bá jẹ́ pé gbogbo ayé ò mọ̀ pé Chief Sunday Igboho pé billionaire ni wọ́n by now wọ́n má yà máa sọ wípé Yorùbá nation ni wọ́n ti acquire wealth. Nígbà tí Yorùbá nation kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ta lọ bá Chief Sunday Igboho ó fà wọn lówó fún wọn lówó ìjọ ta kọ́kọ́ délé wọ́n dáná wọ́n fún wa ní mímu wọ́n tún kówó sí wa lápò ká fi ra epo sí mọ́tò ó ní iye tí wọ́n tún fẹ́yàn kọ̀ọ̀kan pé nǹkan ta gbé wà ìpó dùn máwọn nínú. Alágbára mélòó ló lẹ́mí nǹkan tí Chief Sunday Igboho ń ṣe tí wọ́n ti ní lo irú yín fi pàdánù. Yes wọ́n ti lo irú yín fi pàdánù ṣùgbọ́n nígbà tẹ́ rí pé nǹkan tí Chief Sunday Igboho ń ṣe ó mà ti di òótọ́ tán pátápátá. Àwọn tó yín mú gbogbo wọn wá ṣe kí ni wọ́n wá ń wá ru opportunity tí Chief Sunday Igboho ní wọn ò rí. Yétìkùn jáde kó wá lìdí wa. Àìmọye àwọn obìnrin ní Áfíríkà tó jẹ́ pé wọ́n wà ní liberation history ìlú. Àìmọye obìnrin tó jẹ́ pé àwọn ni wọ́n máa ya ókèwò ya Fẹlá Olúfúnláyọ̀ Ransome Kuti obìnrin ni wọ́n. Nígbà tó di fàáfà wọ́n jáde tán kódà ṣe bí ghost bí ìyá yín ṣe ń ṣe tí
obìnrin nìwọ náà jáde síta kó wá jà, jáde síta. Tábà wá tẹ̀lé ẹ call us bastard, pè wá lọ́mọ àlè. Tábà tẹ̀lé ẹ pè wá lọ́mọ àlè. We are not bastard. Kì í ṣe ọmọ àlè, ọmọ kan ni wá. Àwa nífẹ̀ẹ́ lẹ Yorùbá jẹ́ nílì, kò ṣe pé àwa pò. Òfin ìtàbà ọ̀dọ̀. Òfin ìtàbà ọ̀dọ̀. Àwọn ọkọ̀ mi wà tó ṣe fún wa wà kódẹ̀. Bàbá àgbọ̀ká ní kúrò àdé ẹ̀fà. Ẹ máa gbọ́ o, wọ́n ní kí wèrè gbé evidence jáde. Show evidence. Ó ní gbogbo kọ́kọ́ ló máa lé evidence. Nǹkan mi wà láti wà coded. Look at that. Wọ́n rò pé àwọn létí wá tún orúkọ Ìgbòho bàjẹ́. Ó dòdì. Ẹ̀dẹ̀ wá wo Nma tó ń sọ̀rọ̀ yìí kò jẹ́ nǹkan kan o. Kò jẹ́ nǹkan kan. Under normal circumstances, ìlú òyìnbó bómi láṣìírí ló jẹ́ kí wọ́n máa pè é. Àìmọye àwa tá wà Naija that we are doing better than you. Kò lè sọ pé mo gbé sàárà mi déwájú ẹ rí. Lè sọ pé bóyá mo wà náà tó fún 10 kobo rí. Lè sọ pé bóyá mo message ẹ for anything rí. Títí kan pin ibi tó gbogbo everybody ìtí ó bá fún mi ní 10 kobo rí tí ó bá jáde wá sọ nínú àwọn tí wọ́n ti nínú ẹ̀yin tẹ́ ti jáde tẹ́ ti wá parọ́ mọ́ sí Sunday Igboho yìí tẹ́ bá bú mi kò ní dáa fún yín. Àwa òun jẹ̀jẹ̀kújẹ òun lọkàn mi ṣe balẹ̀ mi kì í jẹ ìjẹkújẹ yá kò sí kókò sáwọn tí wọ́n support òun lèmi ò ṣe lẹ́ni tó pọ̀ tó ràn mí lọ́wọ́ bóyá àwọn bí èèyàn bíi 2 mẹ́ta kan ni mo ní tó máa ń support mi wọ́n lè mọ̀ pé mi ń ṣe oníbàárà ṣùgbọ́n ṣá Masbi gbà fi ṣèkọ́ tó bá ká Masbi gbà fi ṣèkọ́ tó bá ká ṣòwò pé ìyẹn làwa fi ń survive ni òun kọ́ àwa máa bẹ́ ẹ̀sọ̀ tó jò tọrọ. Mo fi Ọlọ́run bẹ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹni tó bá mọ ibi tí wọ́n ti ń wo àwọn alágànná tó confam tí ò ń ṣàwọn fake tó máa gbá wa o a máa sanwó èmi Masbi máa kówó lẹ̀ ìwọ tó bá lè wo tó kìkì ìwọ tó bá ń wo wèrè áhùn tó bá lè wo iye tí kun ìnìsàn mo promise ẹ pé màá sanwó ẹ màá sanwó gbogbo ìtọ́jú ẹ kórí ẹ lè pè torí àwa Yorùbá máa ń sọ pé ta bá ń jà bí ká púpọ̀ a lè máa wù ẹ́ báyìí. Ó ní àwọn òun ò lè ẹ́bà gbé evidence jáde then kí ló tó wá ń sọ tó bá sú ẹ nísìn wọ́n á ní Ìgbòho lọ́wọ́ agbára tó bá sú ẹ tí wọ́n palẹ̀ mọ́ ẹ nísìn because o wà guilty wà ní wọ́n ṣe bí fún ẹ bó tiẹ̀ jẹ́ pàwọ̀ òrí tí ẹ rò we don't even know if you exist we don't know èmi gan ti pọ̀ jù láti wá dá ẹ lóhùn àwọn tí wọ́n dé lẹ́yìn irú àwa ló jẹ́ kó máa fún ẹ lésì I'm too much for you yeah mo pọ̀ jù láti dárúkọ ẹ torí mo ṣe dárúkọ ẹ nísìnyí báyìí àwọn èèyàn ti mọ̀ pé nìkan wà tó jẹ́ ìjẹ́yé tí kùn tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ náà mo fẹ́ fi kọ̀ọ̀kan wọ̀nyí fún ẹ̀yin tí ẹ bá mọ arábìnrin yẹn máa bẹ̀rẹ̀ sí ní gbé fọ́tò ẹ̀ bí 20 jáde fún yín this is she ẹ̀rú ẹ má bínú ti bọ́ sípò ẹ má bínú ó kó yẹ̀wò báyìí ṣé ẹ̀yìn ó máa ń tó náwó ẹ̀ fún èmi ò gbé mi wá sí fáìn bàrà níwájú ẹ̀ so mi sí nínú ẹni tí ò ní lè bẹ sọ ìtọ́jú tọrọ àwa tún máa fowó wa tọ́jú ẹ̀ tábà láwọn tó ń wo alágànná tí wọ́n lè wù ẹ́ mo fẹ́ Ọlọ́run bóyá máa kówó lẹ̀ inú tọ́wọ́ kọ́bọ̀ táwọn àyà tuntun àbá mi fún mi
tí ó bá pé gan máa bẹ àwọn fáǹsì wa wọ́n á dáwó. A ò gbọ́dọ̀ máa wò ẹ́ báyìí tá bá ń jà bíi ká kú kọ́. Yes, nǹkan táwa ọmọ Yorùbá ṣe wà unique, tí a ṣe yàtọ̀ nìyẹn, tí a ṣe wà unique nìyẹn. ṣe rí wèrè bóyá òun àtọkọ ẹ̀ gan ni wọ́n jọ jókòó yìí, ṣé Chief Sunday Igboho léèrè ẹbí wọn gbà tó bá ń wọ̀n ó mọye táwọn ẹbí wọn fi máa wọ plane tó bá fẹ́ rí wọn lásán. Can you process it? ṣé ẹ̀ rí fọ́ọ̀tù olóyìnbó ẹ̀rí o tó ń pera ẹ̀ ní nǹkan tí ó tọ́ ṣe rí òun ló travel kiri yìí o òun ò ṣe máa bọ̀ Nàìjíríà kó wá lídìí wa, máa bọ̀ Nàìjíríà ó dà pé ọkọ ẹ̀ rí ṣe rí ó ò ṣe ní kọ́kọ́ ẹ kó wá lídìí wa. Àbó mọ̀ pé bàbá èèyàn kan ni Chief Sunday Igboho, ọmọ èèyàn kan ni wọ́n. Múfúmẹ́ǹtì ó wà nùkọ̀ tí ìyàwó àti ṣaláìsì lágbára Ọlọ́run tó ju Chief Sunday Igboho rí àti wà àtàwọn tẹjọ́ ń pẹ̀kọ́ ìbànújẹ́ fúnra yín tí ẹ rò pé fẹ́ bá ìbánisọ̀ lórúkọ jẹ́ àti Chief Sunday Igboho lágbára Ọlọ́run tó ju Chief Sunday Igboho rí ojú yín á rí, ojú àwọn ọmọ yín á rí times 20 ẹ̀ wá ní ràánú gbà. Ṣèbáwọn ràánú gbà ni wọ́n fi jáde, ẹ máa rá síbẹ̀. Ẹ má sọ fún mi pé mi ti pọ̀ ju o, eléyìí ẹni èpè ni. Mo dẹ̀ expect kẹ́yìn ìyá àti bàbá wa kẹ́ bẹ̀rẹ̀ sí ní bá mi bùjọ, ẹ bẹ̀rẹ̀ sí ní èpè, ẹ bẹ̀rẹ̀ sí ní rọ̀jò èpè fún, torí ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ó jẹ́ kó ojú ẹ̀ náà lórí nǹkan tó ju ẹnìkan ò rí rí. Ní kẹ́ bá dàkẹ́ àtàkì ẹ̀, ṣùgbọ́n ẹ bá wa bẹ̀rẹ̀ sí ní ohun tó máa sìn, ẹ bẹ̀rẹ̀ sí ní bá wa kọ́ sí comment section fún. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ̀ ẹ bá mi send fídíò ìsìnkẹ́ ní Max B ló sọ bẹ́ẹ̀, ò ní ṣoríire. Ìwà àbáláàrú ẹ̀ èlò ló wà lọ́wọ́ ẹ̀, how much do you have? Tó ń gún ẹ̀ gàràgà, ṣèbó fẹ́ gbá àwọn ọmọ Yorùbá ni, ó fẹ́ gbá wọn ni ló ṣe fẹ́ dá movement tiẹ̀ sílẹ̀ to be extorting to be scamming people. Láti máa gbá àwọn èèyàn, that is exactly what you are up to. N tó fẹ́ ṣe nìyẹn, kò wá work. Gbogbo àwọn tí wọ́n kọ́kọ́ tẹ̀lé ẹ ti wá rí pé wèrè làwọn tẹ̀lé o, ni gbogbo wọn ṣe juwọ́ jùsẹ̀ tí wọ́n wẹ̀ níwọ̀n. Ẹ ká sáré díẹ̀ ká ìpolówó ọjà. Olùsàdé ní pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo àṣẹṣẹ́rẹ́ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò ó bá rí bí ògògò sísẹ́lẹ̀sẹ̀lẹ̀ ó sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lólórí ẹ̀yọ̀ olóyè máyégún Aníkúlápó wọ̀lú dìgẹ̀dìgẹ̀ bí ẹkùn akọ́nabata òkúta bàbá aláwọ̀ tó ń dífá bí ẹni wẹ̀jú gbogbo ayé bá gbóná lálálá bí iná ìjẹun táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ́ olóyè máyégún Aníkúlápó oṣù òróró sùmàlú lórí ọkiri ojú ogun àgbógbó rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fìdí ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ní tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ̀ kó dìde kò sí olóyè máyégún Aníkúlápó gbogbo ara kìkì o abániyàrá wẹ́ni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò dé ògún ìwọ náà rẹ yóò ká rẹ ló kọ lọlọ. Now mo fẹ́ tún nọ́mbà yẹn pè fẹ́yìn tẹ́ pẹ̀lú má rí nọ́mbà yẹn is 08023 I think is 23 1 second plus 234 80 ìjọba bínú 080 2394 0939 òun nọ́mbà bàbá Máyégún ìwọ tó bá fẹ́ dira confam
bóyá dẹ̀ máa bẹ bàbá Máyégún kó bá wa dífá lórí Yétìkùn yìí ká mọ̀ ṣé àrùn ọpọlọ ló ń dà láàmú ni àbí ó ní gọ́gọ́gàn. Amánídà ti pe bàbá yẹn kó bá wa dífá kí ló ń ṣẹlẹ̀ sí ká lè ràn lọ́wọ́ torí àwa ọmọ Yorùbá ta bá ń jà bí ká kú kọ́ o kì í kú síra wa nílẹ̀ Yorùbá fún àwa ta jẹ́ ọmọkọ Yorùbá ni o tìbẹ́rí Yétìkùn tó ń lanu sọ pé yẹn kí ló dé tí Tinubu ṣe àtàkì sí Sunday Igboho nígbà tó wálé pé amnesty lọ fún wọn kìnnìkan ṣe é rí pé àwọn ará bíi olórí burúkú ni wọn. Ọmọ Yorùbá ẹja sáré díẹ̀ ká ìpolówó ọjà tábà dí ká wá balance. ẹkùn tí wọ́n ní àjà pẹ̀lú àwọn. Láàúlá bitter tea ẹkùn tí wọ́n ní àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú. ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ kẹ́sì yágàlù nínú àgọ́ ara yín. òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàúlá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer. gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Láàúlá herbal bitter tea yóò bá wà dáadáa. ìṣòro ara ríro ń kọ́ Láàúlá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá egbòogi Láàúlá bitter tea rà. àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000. kò bá rárí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ Láàúlá bitter tea gbèrúra kò rí àtọ̀ bẹ̀. èyí wọ́n. Now Láàúlá bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ṣe gbòógì bóyá ọmọkùnrin ò lè dáadáa o fẹ́ pẹ́ lórí ẹ̀ o fẹ́ rí ṣépù ọmọkùnrin sí sáìsì tó fẹ́ o ò dẹ̀ fẹ́ kọ́ tó ní side effect ẹ pè Láàúlá bitter tea sórí +234 80 26 26 5000 080 26 26 5000 very simple 080 26 26 5000 nọ́mbà wọn ẹ pè wọ́n mo fọlọ́ bóyá fún more than 10 people ni tí wọ́n ti pè mí tí wọ́n testify mo lè fọwọ́ wọn sọ̀yà. Now ẹja gbọ́ jack sheet tí nuisance yìí kẹ́kí àkọ́ra gbọ́ díẹ̀ because mi ìfẹ́ play ẹ̀ gan yes torí pé bí mo ṣe ń play ẹ̀ gan mo ń promote ẹ̀ ni but I just have to watch the death out if not èmi wá ráyè eléyìí tí ó jẹ́ ọ̀rọ̀ president governor àwọn ọ̀rọ̀ náà máa ń sọ. Wọ́n àwọn ọmọ mi ti ìlú dàsà president ṣùgbọ́n I'm not speaking for Igboho tí Igboho bá gba owó lẹ́yìn tí wọ́n kó owó yìí bí wọ́n kó owó but I'm not speaking for him. ṣẹ́gbọ́n o ẹni tó sọ̀rọ̀ yẹn Mr. Taju ẹni yẹn ní àwọn mọ̀ pé ṣe Sunday Igboho pé ṣùgbọ́n tó bá gbowó àbá. bá a ṣe kí ni tó bá gba owó kí ẹ máa dà tí Igboho bá gba owó. tábọ̀ sí ọ̀pọ̀ òrìṣà láwọn ìjà èmi ń cite example fún yín láti lè kẹ́kẹ́ mọ̀ pé o ṣe Yorùbá nation mọ́. mo ní irú ìbò tó dì ní Ọ̀ṣun state tí Adeleke fi wọlé ó wà lára àwọn tó gbé Adeleke wọlé àwọn bọ́ọ̀lù díẹ̀ pẹ̀lú ìyẹn ti kúrìn kì í ṣe lóye ní sọ ẹni tó bá jẹ́ kó bá yẹn lẹ́kùnrin ni ẹni tó bá jẹ́ kó bí Adeleke ó sọ Adeleke kọ́ ètò kú Adeleke kọ́ iye tó láti sọ àyàyà mélòó ni. ìyẹn pọ̀. Adeleke kọ́ òṣèlú Adeleke. Adeleke ṣe ó ṣiṣẹ́ fún Adeleke sá. Wọ́n ní ìyẹn ń dàrú ìyẹn ní inú ìgbọ̀ yìí pé rárá Adeleke kọ yìí tọ́lá ni ìgbà tí ó gbọ̀ yóò bà. ẹgbẹ́ fa òwò síwájú dé orí ìwòsàn ẹ̀yìn tí. ṣé ìgbóló ìburúkú wọ́n ní kó fún àwọn evidence pé ti Sunday Igboho gbòó pé bàbá kí tó Igboho
o lè evidence o dẹ̀ attack wọn lórí social media o mọ̀ first to commit anywhere wò rí tiẹ̀ wò we don't even know if you exist but I'm only doing this kó lè mọ̀ parí èmi dẹ̀ sọ fún ẹ tó bá fẹ́ lọ gbogbo àwọn tó ṣe nǹkan tí o ṣe wọ́n máa ń payé máa yí lára ni ẹ lọ́wọ́ àwọn tó jóbìnrin bíi tiẹ̀ tí wọ́n fi Yorùbá nation lẹ̀ tọ́nà àwọn padà lẹ́yìn Ìgbòho Ọlọ́run gan ti padà lẹ́yìn wọn lẹ́sẹ̀kẹsẹ̀ torí Chief Sunday Igboho tí wọ́n support tẹ́lẹ̀ ni Ọlọ́run ṣe ń dá àwọn àbò kan bò wọ́n immediately tó bá ti ní o ká umbrella ẹ kó umbrella bí ti bá wọn. abẹ́ẹ̀gì lajẹ́ ẹ̀ tó bá fẹ́ jẹ́ Yorùbá nation ẹ̀ lọ gbàdá National Assembly yẹn kan lọ present the form ní Yorùbá yìí. ìṣèwádìí ká gbọ́. ìdá ní 9 minutes gbogbo wọn kọ switch wúrúwúrú wọn kọ dà kéde tí wọn kú. olùfẹ́ láti jẹ kẹ́lẹ́ tí orúkọ ìmíyàn ní Colorado. All this kind of racist something. It's not a racist one. This kind of something all this play. I'm not going to allow you to talk down to me. It's not a racist remark. Please keep that. I'm talking about the Colorado, the mayor. What are this? That's in America. Mayor, it's not a business. Baba, Emma, Babalaje kí ẹ máa sọ Gbadebo tó contest ní as governorship candidate tó lè yẹ pé wọ́n discredit ẹ̀ tó sọ fún ọmọ Igbo ni. Ṣẹ́gun problem ti wà ní Nàìjíríà for a long time. It's been in existence for a long time. Yorùbá ni ẹ̀ tó bá ti rówó táwọn èèyàn bá ti rówó anybody ló máa tẹ̀lé ọ̀rọ̀ Áfíríkà ṣe ní. Èmi wọ́n sọ fún báyìí sí pé ìkọ́ rọ́ọ̀lù tí Yorùbá ní sọ play ní ayé máa ń tó dárúkọ yẹn òun làwọn ò ní wá kiri. Rọ́ọ̀lù tí àwọn tó sọ máa ń ṣe Yorùbá ní sọ play ní láìfù Gbádébọ̀ òun làwọn ò ní wá kiri. Gbogbo wa lájẹ̀ bọ̀ bẹ́ẹ̀. ìgbà tó dá wà ní INEC ìgbà tó ẹ̀pà wà ní INEC olórí Mr. ti kú ni jẹ́ kí Babalaje sọ̀rọ̀ kan Babalaje fẹ́ sọ̀rọ̀ kan. ṣe ewé ṣe bí ẹranko tí wọ́n tún sọ fún ẹ̀wọ̀n kan ó ní wọ́n takò ó ní Chief Sunday Igboho iṣẹ́ fún Tinubu ṣé Tinubu mú Èkó ṣé wọ́n mú Lagos State ṣé wọ́n mú kẹ̀dẹ̀ náà ṣiṣẹ́ fún wọn máa ṣe. Ilé ti ṣiṣẹ́ tì. Àbíkú ní right láti contest ní Lagos State àbíkú ní right. Absolutely, he has the right. He has the ultimate right to contest for the governorship as a governorship candidate in Lagos. Yes, but you're right. Yes, because you didn't go to politics in Nigeria is here and there. More in Jamajusi. Next thing, tomati supply owó síta báyìí. Everybody máa tẹ̀lé. Ọmọ magnet around all the team with my child. Everybody is fighting for the olóyìnbó kò wá gbé ìsìta àwọn owó tó fún wa jáde ìbí máa ń sọ anywhere wọ́n ti fowó lọ́nà àwọn kan ti fowó lọ́nà tí mi gbà bẹ́ẹ̀ ni àwọn olóyìn burúkú ọmọ aláṣẹ́wó tó pè ní àlè Abíọ́lá yìí ṣebí gúúpù wọn náà ti fowó fi lọ mi ò gbá ní kí ni mo fẹ́ fi ṣe $14,000 tíjọ́ mélòó ni màá fi ná kí wá torí $14 kí torí ẹ̀ kí n kà á lọ́wọ́ sóko ẹrú ṣe rí obìnrin tó jẹ́ spambagi Abíọ́lá tó pè ẹ́ níwà Abíọ́lá yẹn obìnrin yẹn pẹ̀lú wúmà yìí iṣẹ́ kan náà ni wọ́n jọ ń ṣe ṣùgbọ́n wọ́n operate lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́ má bàa mọ̀ kéèyàn lanu ó sọ pé yẹn kílé tí wọ́n attack Chief Sunday Igboho nígbà tó wá sí ìyá wọn ṣe é pé olóyìn burúkú ọmọ Yorùbá nílé yìí ẹ̀dẹ̀ sọ pé Yorùbá nílé yìí ẹ fura o ẹja fura o ẹ̀yin tẹ́ lọ sórí platform ẹ̀ Ọlọ́run a máa ṣọ́ yín o ó lóun fẹ́ bẹ̀rẹ̀ movement tòun ó ṣe ṣùgbọ́n kó succeed torí kò sẹ́ni tó tẹ̀lé yes
ẹni bá máa dáṣọ séyàn lọ́rùn tọ́rùn ẹ̀ là ń wò ó ṣé mi dùn rí báyìí mo ṣàwàdà ni ṣé Chief Sunday Igboho ò dùn rí owó wà lápò agbára wà nílẹ̀ ogun abẹnú gbọ̀ngàn wà nílẹ̀ kí ni ò sílẹ̀ gbogbo téèyàn fi ń gbélé ayé nírọ̀rùn gbogbo ẹ̀mí Ọlọ́run jogún fún Chief Sunday Igboho yes kí lẹgbẹ́ wọn ṣe láyé tí wọ́n ti ṣe no dárúkọ kan tí ẹgbẹ́ wọn ṣe láyé tí wọ́n ti ṣe ó lójú politician tó lówó Chief Sunday Igboho lọ́wọ́ kàmáì tí wàá sọ pé ìwọ ẹranko tó sanwó fún láti wá ba ayé ara ẹ jẹ́ ọmọ Yorùbá já sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o fún ẹ̀yin tí ẹ bá fẹ́ gbé polówó ọjà fún wa tàbí ẹni kọ̀kọ́ tẹ́ fẹ́ bá wa sọ tàbí ẹni information nípa iye tí kùn tẹ́ fẹ́ jẹ́ ká gbé síta ẹ pè mí sórí +229 nọ́mbà Cotonou mi ni mo sì ń lò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ +229 5774 7970 +229 5774 7970 +229 5774 7970 now WhatsApp only ni o ẹ pè mí ẹ̀yin tó ló ń bá dé bùkún fún ẹ lè fún wa ní pé kú iṣẹ́ o super sticker rẹ o super chat rẹ o tàbí kẹ́ join membership wa ẹ̀yin tẹ́ bá dé ti subscribe to YouTube channel wa ẹ subscribe ẹ like ó ṣe ẹ comment ẹ pín fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé kí wọ́n wá rójú ọ̀dàlẹ̀ ẹ̀yin tó ló bá dé bùtẹ́ òkú òkè máa ń bí olùfẹ́ get new studio kí nìkan kìnìkan àfún ẹ support mi sórí GTBank account mi tó jẹ́ 02141687040 02141687040 GTB Williams Olúwatósìn Odúagbó àkódègbé ọ̀dàlẹ̀ ẹ bá mi share ẹ bá mi pín fídíò yìí ẹ jẹ́ kó délé kó dóko kó dé gbogbo bí tọ́mọ Yorùbá wà káàkiri àgbáláyé kó wá wojú ọ̀dàlẹ̀ kí wọ́n lè mọ̀ pé Ọlọ́run ti mú àwọn ọ̀dàlẹ̀ àṣírí wọn ti tú ó ti jábọ́ sí wa lọ́wọ́ ọ́díò yẹn pọ̀ ó fi Ọlọ́run búra fún yín kódà mi ì tí play 1% ẹ̀ bọ́ mi fẹ́ kí fídíò ìgún jù mo tún padà bọ̀ nísìnyí Odúagbó àkódègbé ọ̀dàlẹ̀